alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. A kí gbogbo ẹ̀yin olùtẹ́tísí wa lápọ̀nlé níbikíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín ní Al-Istiqama TV, níbi tí a ti máa ń mú ọ̀rọ̀ Ọlọ́run bá lékè ọlá wá sí etí gbọ́ yín lóòrèkóòrè. Ní òní inshallah àlejò pàtàkì ni a gbé wá fún ẹ̀yin ará ilé. Àwọn náà ni àwọn àfáà wa Fadilati Sheikh Yaqub Ayobami Bello, tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò lónìí ní àkọlé tí ó ṣe pàtàkì, àkọlé tó ṣe pàtàkì jùlọ òun náà ni ọlá tí ń bẹ fún àwẹ̀ Ramadan. Falyatafaddalu Sheikh mashkuran wa ma'juran. Jazakumullahu khairan. Alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله محمد بن عبد الله وعلى أهله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí. Ọba náà ni ọba tí a fi ọpẹ́ fún. Alhamdulillah rabbil alamin. Àbí Ọlọ́run ọba àlékè ọlá, àìní padà jẹ́ mùsùlùmí mọ́ àdánwò ní kọ́lọ́mọ fi kan ẹnìkọ̀ọ̀kan wa. Allahumma amin. Ọlá àìní kú Ọlọ́run, ọlá agbára Ọlọ́run. Bákan náà ni a tún dúpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá tí ó ṣe ìbẹ̀rẹ̀ Ramadan yìí, ó ṣe gígánní rẹ̀, ó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Àbí Ọlọ́run ọba àlékè ọlá, bí a ṣe bẹ̀rẹ̀ yìí kìí ṣe gbogbo ẹni tí ó bẹ̀rẹ̀ Ramadan yìí òun náà ni yóò parí ẹ̀. Eléyìí nǹkan tí Ọlọ́run ọba àlékè ọlá tó ti ṣe láti parí ni. Àwọn àbí Ọlọ́run ọba àlékè ọlá bá a ṣe jọ bẹ̀rẹ̀ yìí, kí Ọlọ́run ọba àlékè ọlá ka àwa náà kún àwọn ẹni tí a jọ bá ẹsẹ̀ rẹ̀ járí. Ọlá ìní fún Ọlọ́run. Àtọrọ àlékún kí Ọlọ́run, àlékún gí Ọlọ́run fún ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ òjíṣẹ́ ńlá Ànábì wa sallallahu alayhi wa sallam. Ọlọ́run mọ́sá bá ní ṣe àlékún kẹ́ wọn, bá ní ṣe àlékún gẹ̀ wọn, gbogbo àwọn ará ilé wọn pátápátá Ọlọ́run bá ní ṣe àlékún kẹ́ wọn, bá ní ṣe àlékún ìgẹ̀ wọn. Gbogbo àwọn sọ̀hábà Ànábì tí wọ́n gbàfà fún gbà tí Ànábì ń bẹ láyé, Ọlọ́run bá ní ṣe àlékún kẹ́ gbogbo wọn. Ọlá ìjọkan oṣù Ọlọ́run. Àbí Ọlọ́run ọba àlékè ọlá kí ó máa ka ìkẹ́ rẹ̀ kúrò ní orí ẹnìkọ̀ọ̀kan wa náà. Ọlá masha Allahu la quwwata illa billahil aliyyil azim. Èyí tí a máa fi bára wa sọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí nǹkan tí àwọn atọ́kùn tí wọ́n ti sọ látẹ̀ẹ̀kan wo náà ni ọlá tí ń bẹ fún ààwẹ̀ Ramadan èyí tí a ti bẹ̀rẹ̀ lónìí. Ọlá tí ń bẹ fún gẹ́gẹ́ bó ti já sí pé gbogbo wa pátápátá ó ní a mọ̀ wípé Ọlọ́run ọba àlékè ọlá ó sì oṣù tá a wà yìí ó ṣe ní ọ̀ranyàn fún àwa tá a jẹ́ mùsùlùmí, gẹ́gẹ́ bí Ọlọ́run sì sọ fún Ànábì wa sallallahu alaihi wasallam pé ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run ní ìrẹ́ Ànábì sọ fún àwọn olùgbàgbọ́ lódodo tí wọ́n tẹ̀lé ọ tinútinú, tí wọ́n gbà fáwọn Ọlọ́run ọba àlékè ọlá tọkàntọkàn wípé àwọn Ọlọ́run ọba àlékè ọlá a ṣe ààwẹ̀ Ramadan yìí a ṣe ní ọ̀ranyàn fún yín, nítorí pé a ti ṣe ní ọ̀ranyàn fáwọn tí wọ́n ṣáájú ìrẹ́ Ànábì wa sallallahu alayhi wa sallam. So níbi àyà yìí òun láti mọ̀ yìí pé ààwẹ̀ yìí ọ̀ranyàn ni fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run wá ṣe ní ọ̀ranyàn lásán kọ́kàn jà sí pé ọkàn ṣe lọ́ranyàn pé ẹ sá máa gbà á, bí kò ṣe yí pé ó fi àwọn nǹkan kan sínú àwẹ̀ gbígbà náà tí ó máa jẹ́ ọlá àti àǹfààní táwa tá ń gbà tí a máa rí níbi àwẹ̀ náà. Ọlá tí ń bẹ fún Ramadan ọlá tó pọ̀ ni tá a lè sọ tán, àfi ká wàrà bára wa sọ dírẹ̀ ń bẹ. Lára àwọn ọlá tí ń bẹ fún Ramadan gbígbà òun náà ni wípé Ọlọ́run ọba àlékè ọlá nínú ọlọ́nlá rẹ̀ ó ṣe àwẹ̀ Ramadan gbígbà ní wiqayatan minan nar. Ọlọ́run ọba àlékè ọlá ó ṣe àwẹ̀ Ramadan gbígbà ó ṣe ní nǹkan tí yóò máa fi ṣe ìṣọ́ fáwa tá a jẹ́ mùsùlùmí
kúrò níbi iná níbi káwọná. Ọlọ́run ọba àlékè ọlá ó ṣe àwẹ̀ Ramadan gbígbà ó ṣe ní sábàbí láti lè fi dí wíwọná fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ni ìdí tá a fi sọ báyìí? Kí lẹ̀ rí wa lórí ọ̀rọ̀ tá a sọ yìí? Ànábì sallallahu alayhi wa sallam níbi hadithi kan tí ìkan lára àwọn sọ̀hábà Abdurrahman ibn Sakhri tá ń pè ní Abu Huraira tó gbà wá ní àárí hadithi yìí nínú Sahih al-Bukhari. Ànábì sọ̀hábà yìí ó ní Ànábì sallallahu alayhi wa sallam sọ yìí pé as-siyamu junnatun, ààwẹ̀ gbígbà ààwẹ̀ Ramadan yìí junnatun, gàgá ni àwẹ̀ Ramadan jẹ́. Níbi riwaya mi Ànábì sallallahu alaihi wasallam gbé wá pé junnatun minan nar, ìyẹn ni pé àwẹ̀ Ramadan yìí Ọlọ́run ṣe ní gàgá tí ó máa díyàn, tí ó máa dí mùsùlùmí kúrò ń bi àwọn nǹkan tí ó lè ṣe okùnfà kí mùsùlùmí kí ó wọ iná. Níbi ìparí àdífì Ànábì wa ń sọ yìí pé ẹnikẹ́ni tó bá yá àti àgbàwẹ̀ fala yarfath, irú ẹni bẹ́ẹ̀ kó má máa sọ ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ tí máa bí Ọlọ́run ọba àlékè ọlá tí máa bí inú, kó má máa sọ jáde o. Bákan náà wala yajhal, àwọn nǹkan tó já sí pé téèyàn bá ṣe àwọn èèyàn gan sọ yìí pé aláìmọ̀kan lẹ́ni yìí, kéèyàn má ṣe irú nǹkan bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba àlékè ọlá tí wọn ò fẹ́. Kódà níbi rìwáyà mi Ànábì sọ pé wàlá yaskhab, ẹnikẹ́ni tó bá gbàwẹ̀ náà yín kó má wà láì àwùjọ ibi tí gbọ́nmi sí omi ò tó bá ti lè ṣẹlẹ̀ tí ó wà débi pé wọ́n máa pariwo léra wọn lórí. So àwọn nǹkan tó lè fa nǹkan téèyàn ó fi máa bínú, téèyàn fi máa sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ tí ò dáa jáde, so kéèyàn máa dé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aláwẹ̀. Ànábì wa sallallahu alaihi wasallam sọ báwọn. Ànábì wa sọ yìí pé wa inni mru'un qatalahu aw shatamahu falyakul inni sa'imun marratayn sallallahu alaihi wasallam. Tẹ́nìkan bá wá dọ́dọ̀ rẹ̀, ọjọ́kùnrin ni ojóbìnrin ni, tó bá fẹ́ bàjà àbí ń bú, kírú ẹni bẹ́ẹ̀ tó mọ̀ pé ń gbààwẹ̀ kó yá sọ yìí pé inni sa'imun, ìyẹn ni pé kó yá sọ pé aláwẹ̀ sì ni mí o, aláwẹ̀ sì ni mí, kó sọ lẹ́ẹ̀mejì. Kí nìdí tí Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀? Ó ní pé gbogbo àwọn ìwà tí ò dá, ọ̀rọ̀ tí ò dá, gbogbo rẹ̀ pátápátá nǹkan tí ọ̀rọ̀ tá a sọ yìí pé Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé Ọlọ́run máa lo Ramadan ní nǹkan tí yóò di gàgà nǹkan téèyàn lè fi wọná, yóò lò ń sábàbí. Ṣùgbọ́n gbogbo àwọn ìwà ìmọ̀kan tá a kà kalẹ̀ yìí, so kò ní jẹ́ kí èrè ń jẹ́ yẹn, kò ní jẹ́ kí ó tẹ irú aláwẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kódà kó gba àwẹ̀. Níbi rìwáyà mi Ànábì sọ yìí pé as-siyamu junnatun ma lam yukharribuha bil ghiba. Ànábì ní lóòótọ́ ni àwẹ̀ jẹ́ gàgà tí yóò kọ́ díyàn bí kéèyàn wọ Ọlọ́run tó bá di jọ́mdélé alkiyama. Ṣùgbọ́n tẹ́ni tó bá gbá àwẹ̀ yìí tí ó bá ti fọwọ́ ara rẹ̀ ba àwẹ̀ náà jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn sísọ. Lẹ́yìn tó túmọ̀ sí yìí pé àwa tá à ń gbá àwẹ̀ náà káwa náà ká ṣọ́ra fún ọ̀rọ̀ ẹ̀yìn sísọ. Níbi rìwáyà mi Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé man lam yada'i qawla zuri wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharaba. Ẹnikẹ́ni tó bá gbá àwẹ̀ tí ń bẹnu àwẹ̀ tí kò fi ọ̀rọ̀ ẹ̀yìn, ọ̀rọ̀ jágbájágbá, ọ̀rọ̀ tí ò dá, ọ̀rọ̀ tí ò dùn métí gbọ́, ọ̀rọ̀ tí ń bí Ọlọ́run ọba àlékè ọlá nú, tí ò fi ilẹ̀ tó ń ti bó ṣe gba àwẹ̀ yẹn, Ọlọ́run ọba àlékè ọlá kò ní bùkátà kankan sí àwẹ̀ tó gbà. Ó fi oúnjẹ ẹlẹ̀ ní o, kò mú mi ní o, ó fi panu ara rẹ̀ ní o. Ọlọ́run ọba àlékè ọlá kò sí nǹkan kan tí ó fi ru àwẹ̀ bẹ́ẹ̀ náà ṣe. Ó túmọ̀ sí yìí pé ẹni tí yóò bá gbà yìí pé kí àwẹ̀ kó jẹ́ gàgà fóun níbi wíwọ náà tó bá di jọ́mdé àlàkìyámà, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ìwà àìdá gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Ànábì wa sallallahu alaihi wasallam bí ó sì sọ. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọlá tí ń bẹ fún àwẹ̀ Ramadan tó
tó jẹ́ pé ọlá yẹn lára tàwa tá a jẹ́ mùsùlùmí òdo tá à ń gbààwẹ̀ gangan àwa gan láàrin àǹfààní ẹ̀ jù lára rẹ̀ òun náà ní wípé Ramadan yìí ọlọ́run ọba àlékè ọlá fúnra rẹ̀ gangan òun ló tà wá la pé òun ó sẹ̀san kò lè sọ ẹ̀dá kankan kò lè sọ iye láàdá tí ń bẹ ní orí ààwẹ̀ téèyàn bá gbà àyàfi ọlọ́run ọba àlékè ọlá nìkan ṣoṣo. Nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi ní hadithi Abi Huraira nínú sunanu Tirmidhi anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé ọlọ́run ọba àlékè ọlá ó ní gbogbo ẹ̀dá ádámà tọ́lọ́run ọba àlékè ọlá dá àwọn ọmọlẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam gbogbo sẹ́kọ̀ọ̀kan tá a bá ń ṣe fọ́lọ́run ọba àlékè ọlá nítorí tọ́lọ́run ọba àlékè ọlá gbogbo rẹ̀ pátá lórí iṣẹ́ ẹyọkan báyìí àmọ́ gba láàdá mẹ́wàá pẹ̀lú báníyàn kálukú bá wá ṣe rí lórí iṣẹ́ tó bá ṣe yẹn ọlọ́run ọba àlékè ọlá wá máa ṣàdìpèlé rẹ̀ títí tí ó fi wá lọ gba láàdá 100 lórí iṣẹ́ ẹyọkan tó bá ṣe. Allahu Akbar. Ànábì wa sọ yìí pé sallallahu alayhi wa sallam bó ṣe wá tóun báwọn aládàá ń ṣe wá tóun ànábì wa sọ pé ọlọ́run ọba àlékè ọlá yẹn wá sọ pé illa sawm àyàfi ládàáwẹ̀ nìkan lẹ́nìkan kan ò lè sọ bí ó sì tó ń wájú èmi ọlọ́run fa innahu li torí pé ààwẹ̀ yẹn èmi ọlọ́run ọba àlékè ọlá mo ní ẹni tó gbààwẹ̀ èmi mọ ọmọ kan rẹ̀ èmi mọ ọmọ bó ṣe kóra ró fẹ́mi ọlọ́run ọba àlékè ọlá ṣé bí ṣe ń gbààwẹ̀ ń sẹ́nu rẹ̀ náà ń bá gbà sára rẹ̀ ń bá gbà sórí kérékè ara rẹ̀ ń bá gbà àwọn ọlọ́run ọba àlékè ọlá òun la mọ eléyùn wa ana ajezi bihi tó bá wá dijọ́ nígbèǹdé alikiyama èmi gangan fúnra mi òun náà ni màá san aláwẹ̀ lẹ́san àwẹ̀ tó bá gbà tó bá dijọ́ nígbèǹdé alikiyama torí pé ọlá tó tóbi tẹ́nìkan kan ò lè sọ pé ẹ̀san tó tóbi tẹ́nìkan ò lè sọ pé bó ṣe tó rèé òní ń bẹ fún àwẹ̀ Ramadan tó fi já sí wípé fún ọlọ́run ọba àlékè ọlá nìkan gangan fúnra rẹ̀ òun fúnra ẹ̀ ló sọ wípé òun ó san aláwẹ̀ lẹ́san látọ̀dọ̀ òun wa tẹ́nìkan kan ò lè sọ pé yìí ládá báyìí òní yọ gbà lórí àwẹ̀ kan tí ọba gbà eléyìí lẹ́lẹ́ẹ̀kejì nígbà tí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wá ní wípé nígbà tí ọlọ́run ọba àlékè ọlá ọba tó ba lórí gbogbo nǹkan tí ń jọba táwa ń pè lọ́ba láyé ń bí báyìí nígbà tí ó wá sọ wípé òun lòun ó san aláwẹ̀ lẹ́san àwẹ̀ tó gbà àwa táwa wà láyé ń bí báyìí àárí olówó ọlọ́lá ọlọ́rọ̀ bóyá sí pé tó bá fẹ́ sọ ẹnìkan dolórí ire lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti gbé owó ńlá tó tówó fún un tàn ti dorí ire náà nù ó ti dolórí ire náà nù kò lè sòsì mọ́ kò lè tòsì mọ́ nígbà téèyàn tẹ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá tó wà báwọn báwo wá ní ẹ̀san ọlọ́run ọba àlékè ọlá gangan tó dáwọ́ ẹ̀dá tá à ń sara wa lóore láàrin ara wa báwo wá lẹ̀san rẹ̀ gangan sì fẹ́ tó ìdí nìyà tó fi wá já sí pé ntí ọmọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ àǹfààní tí ń bẹ fún Ramadan òun náà ní pé kí ni ẹ̀san tọ́lọ́run ọba àlékè ọlá ó fi san ẹni tí ń bá ń gba àwẹ̀ lẹ́san tó bá di jọ́ǹdẹ̀ al-qiyama òun náà ní aljanna. Allahu Akbar. Allahu Akbar. ọlẹ́ ẹlẹ́ẹ̀kẹta nù kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ sáà kan sọ lórí ni àbí anabi wa sallallahu alaihi wa sallam wọ́n ju wa ń wé àbá rẹ̀ rí fún látọ̀dọ̀ anabi wa sallallahu alaihi wa sallam wà yí pé ẹ̀san aláwẹ̀ òun náà ni kí ọlọ́run ọba àlékè ọlá kí ó mú wọ inú ọgbà àdẹ́ra tá à ń pè ní aljanna tó bá di ọjọ́ ìgbẹ̀ǹdẹ̀ alkiyama. àdìsí ìkan lára àwọn sọ̀hábà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sahal so kọlọmba ni yọ́nú sí wọn wọ́n ní anabi wa sallallahu alaihi wa sallam àdìsí yẹn àríkà nínú Sahihul Bukhari wọ́n ní anabi sọ yìí pé inna fil jannati baban aljanna ilẹ̀kùn kan bẹ ní inú ọgbà aljanna ó dá sí yìí pé yuqalu lahu Rayyan ó kọ ilẹ̀kùn yẹn òun náà ní Rayyan gẹ́gẹ́ bí anabi wa sallallahu alaihi wa sallam ló sì sọ sallallahu alaihi wa sallam anabi wa sọ yìí pé tó bá dọjọ́ yẹn àwọn tí ó wọ̀ yadkhuluhu as-sa'imun àwọn tí ń gbààwẹ̀ nìkan sọ àwọn ni wọ́n gba inú ilẹ̀kùn yẹn wọnú ọgbà àlìjánná
tó bá dọjọ́ náà wọ́n máa sọ pé àyínà sọ ìmúna àyínà sọ ìmún ẹ̀yin tẹ́ ń gbààwẹ̀ nígbà tẹ́ ń bẹ láyé ibo lẹ wà lónìí ibo lẹ wà lónìí ẹ dìde ẹ ká lọ ẹ jẹ́ àrí yín fayakumun sallallahu alayhi wa sallam anabi ní wọ́n bá dìde tí wọ́n bá ṣe wá dìde wọ́n wá wọnú aljanna láti ẹnu ọ̀nà rọ̀yánù tàwí yẹn anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé fahidha dakhalu min tí wọ́n bá ti wá wọ ọgbà aljanna láti ẹnu ọ̀nà yẹn ó gòlè wọ́n wá ti ọgbà wọ́n wá ti ilẹ̀kùn yẹn so ẹnìkankan tí ó gba inú ilẹ̀kùn yẹn tí ó gba wọnú ọgbà aljanna kò sí àyàfi àwọn tí ń gba ààwẹ̀ so báwo wá ní ilẹ̀kùn yẹn ṣe rí tọ́lá rẹ̀ fi wá tó báwọn tó fi já sí pé àwọn tí ń bẹ ní àwọn tí ń gba ààwẹ̀ nìkan sọ àwọn ni wọ́n gbàbẹ̀ wọlé ọlọ́run ọba àlekè ọlá nìkan ni ọmọ eléyàn torí pé ìmọ̀ ẹ̀dá kankan ìròrí rẹ̀ kankan kò lè rórí dé bí àlìjánná ó ṣe rí àtàwọn nǹkan tí ń bẹ́nu rẹ̀ ọgbọ́n ẹ̀dá kankan kò lè gbé so eléyìn ní ẹlẹ́ẹ̀kẹta lára àwọn ọlá tí ń bẹ fún ààwẹ̀ Ramadan lára àwọn ọlá tí wọ́n ń bẹ fún tọ́jẹ́ lẹ́ẹ̀kẹrin òun ní pabambari ibẹ̀ ibi tá a ti mọ̀ yí pé ọlọ́run ọba àlekè ọlá ó nífẹ̀ẹ́ wa gan ju àwọn òbí wa tó bí wa sáyé lọ. Allahu akbar jíjá wa náà lọ. àwọn òbí wa Allahu akbar ìyá wa ti wà ń bẹ bàbá wa ti wà ń bẹ Allahu akbar so ọlọ́run ọba àlekè ọlá nífẹ̀ẹ́ wa gan ọlọ́run ò fi àwọ̀ náà ìdí nìyẹn tí anabi sallallahu alaihi wasallam sọ yìí pé kullukum tadkhuluna aljannata illa man aba gbogbo yín òun lẹ́wọ̀ aljanna illa man aba àyàfẹ́ tó wọn bá ti gbà yí pé tọkọ̀ tó sọ pé òun ọ̀wọ̀ aljanna tó àwọn sàábì anabi léèrè lọ́jọ́ náà pé kíla àwọn sàábà bí anabi léèrè pé wọ́n mọ̀ ìyá àbá ta ní orí rẹ̀ burú ta ló ṣòfò ayé ìwọ̀n ọ̀run tí ó wà sọ pé òun ò ní wá àlìjánná lọ́mọ sọ eré anabi ta ní àsọ yí pé òun ò wọ àlìjánná ta lórí rẹ̀ burú anabi sọ yí pé anabi sallallahu alaihi wasallam wa sọ yí pé ẹni tó bá tẹ̀lé ọlọ́run látàrí mi anabi sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ yóò wọ àlìjánná. ẹ dákun ẹ bá ní tún ibẹ̀ sọ pé ẹni tó bá ṣe kíni ẹni tó bá tẹ̀lé ọlọ́run ilẹ̀ tí ó fẹ́ wà àlìjánná tá nàbí sọ yẹn látara anabi sallallahu alaihi wasallam tí è sara ẹlòmíì dakhala aljanna. Allahu akbar so yóò wà àlìjánná ṣùgbọ́n ẹni tó bá sọ yí pé òun fi ti anabi sallallahu alaihi wasallam òun fi ti sẹ́gbẹ̀ẹ́ kan ọpọlọ orí tòun lòun ọmọ lò fi ṣẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ òun lọ́kọ̀ láti spọ́nfẹ́ fakọ̀dẹ̀ àbá irú ẹni bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀sọ̀ pé wọ́n wà àlìjánná ìyẹn ni pé gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé tọlọ́hun tí ń tẹ̀lé ti tànàbí sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ yóò wà àlìjánná tó bá kú sórí Islam mẹ́mbà wa sọ yí pé òun fi tànàbí ilẹ̀ òun ò ríro irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mẹ́hẹ̀ níwájú ọlọ́run kí náà ní nǹkan tá à ń sọ tí a fi ń sọ yí pé ọlọ́run ọba àlékè ọlá nífẹ̀ẹ́ wa púpọ̀ ju àwọn tó bí wa sáyé lọ ọlọ́run lo Ramadan ọlọ́run lò lára àwọn nǹkan tí ọlọ́run ọba àlékè ọlọ́run máa lò ní sábàbí láti lè fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ òní Ramadan ń ṣe òun làwẹ̀ gbígbà ń ṣe fún ẹni tí ó bá gba àwẹ̀ yẹn ẹ gbọ́ ibẹ̀ yẹn dáadáa o fún ẹni tí ó bá gba àwẹ̀ yẹn imanan billahi wa bi rasulihi ó gba àwẹ̀ yẹn pẹ̀lú gbàgbọ́ pé ọlọ́run ọba àlékè ọlá ló pa wá láṣẹ pé a máa gba àwẹ̀ yìí tó sì ṣe nìkan lára àwọn òpó Islam bákan náà ó sì nígbàgbọ́ pé bá a ṣe ń gbà yìí o anabi sallallahu alaihi wasallam ló ní ká gbà bàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kárọ́sù ká tó gbà àwẹ̀ bóṣù bá di 29 ẹ lọ wò ó bẹ́ẹ̀ bá rọ́sù ẹ bẹ̀rẹ̀ níjọ́ kejì bẹ́ẹ̀ bá rọ́sù ẹ jẹ́ kí ṣàbánù ó pé 30 kọ́pọ́gbọ̀n kó tó ti pé ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ so ìmọ̀ náà nù ó ní gbàgbọ́ pẹ̀lú ànàbí nù ó fi lànà ànàbí tó ìgbésí ayé pé ọ̀rọ̀ ẹ̀sìn Allahu akbar ònù ẹ bá fọpọlọ tí ẹ̀ tó ń kọ́ ẹ bá fọpọlọ ẹ̀ tó ó ti yapa sí ìlànà ànàbí sallallahu alaihi wasallam wasallam so
yóò máa jẹ́ kafaratan lidhunubi. So Ọlọ́run ọba lékè Ọlọ́run máa lo ààwẹ̀ ní sábàbí nǹkan tí ó fi máa kù àwọn ẹ̀ṣẹ̀ wa dànù. Liman sọ́ma'u imanan ibẹ̀ ń ṣe pàtàkì gan. Ẹ ń bá ń gba ààwẹ̀ ní àgbẹ̀nlé pé ó nígbàgbọ́ nínú Ọlọ́run ó sì nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé bàbá fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ bá sì bẹ̀rẹ̀ rí bá sì gbà ní bàbá fẹ́ parí rẹ̀ bá sì gbà rí bá sì parí rẹ̀ rí. Wa tasdiqan bí Nabiyyillahi sallallahu alaihi wasallam yóò sì gbà nàbí gbọ́ pé bá nàbí ṣe sọ yìí òun náà ni kò sí nǹkan mẹ́lẹ̀ yẹn rẹ̀ mọ́. Kí lẹ̀ rí wa lórí rẹ̀? Hadithi ìkan lára àwọn sahaba Abi Huraira àárí hadithi yẹn nínú Sahihul Bukhari. Anabi sallallahu alaihi wasallam sọ yìí pé man soma Ramadan ẹni tó bá gbé ààwẹ̀ Ramadan imanan tó gba ààwẹ̀ yẹn lẹ́yìn tí nígbàgbọ́ sọ́lọ́run pé ọ̀ranyàn lọ́lọ́run ṣe. Bákan náà wahtisaban ó wá ń gba ààwẹ̀ yẹn lẹ́yìn tí ń lẹ́mi pé ààwẹ̀ tó ń gbà yìí òun ó rẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá di jọ́ gbèǹdé alkiyama. Ànábì wa sọ yìí pé irú ẹni bẹ́ẹ̀ tí májẹ̀mú ìbá ti lè pé sí la májẹ̀mú méjèèjì yẹn májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni wípé yóò ní gbàgbọ́ sọ́lọ́run pé Ọlọ́run ṣe ààwẹ̀ yìí lọ́ranyàn òun gbọ́dọ̀ gbà ni. Yóò sì gba ọ̀nà tí Ọlọ́run gbà sí lọ́ranyàn. Ọ̀nà tí Ọlọ́run wá gbà sí lọ́ranyàn ni pé Ànábì sallallahu alaihi wasallam ń ṣe lálàyé bá ṣe bẹ̀rẹ̀ bá ṣe gbà àti bá ṣe parí rẹ̀. So yóò ní gbàgbọ́ pẹ̀lú Ànábì pẹ̀lú rẹ̀ pé bó ṣe bá Ànábì ṣe tóun òun náà ni ó ṣe tó. So tí ọba yìí ti lè tó bẹ́ẹ̀ ọ̀nà àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ni pé ihtisaban yóò sì lẹ́mìí pé ààwẹ̀ tóun ń gbà yìí ládá ń bẹ lórí rẹ̀ tóun ó gbà lọ́dọ̀ Ọlọ́run lòun ń gbà fún. Ànábì náà tí méjèèjì bá ti lè pé sí lára gufira lahu ma taqaddama min dhanbi sallallahu alaihi wasallam. Gbogbo èyí tó ti ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ látọdún tó lọ kí Ramadan eléyìí tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ pátápátá bí Ramadan ṣe ń bẹ̀rẹ̀ sí ti ń gbà yìí Ọlọ́run bá lékè ọlá yóò sì forí rẹ̀ jìn. Allahu akbar Allahu akbar. Ọlọ́run bá lékè ọlá forí ẹ̀ṣẹ̀ jìn. Ẹ̀gbọ́ ẹ̀yin jàmá ẹni tí ń pààyàn ajayé ó ti pààyàn látọdún tó lọ tọ́pọ̀ ó ti gbẹ́sẹ̀ lé owó oríṣiríṣiríṣiríṣiríṣi gbogbo owó aráàlú torí pé wọ́n fi sípò. Ilẹ̀ méjì ló ń tà fẹ́ yàn kan ipò tó wà sọ̀rọ̀ pọ̀ pààyàn débẹ̀ ni. Gbogbo àwọn eléyìí gbogbo orú àwọn èèyàn tá a tò kalẹ̀ yìí náà tó ti ṣe ẹ̀ṣẹ̀ kàbáìrì jọ àwọn kàbáìrì ó ti pààyàn ó ń pààyàn sáyé ni ipò tó wà ó pààyàn débẹ̀ ni ilẹ̀ kan ń tàfẹ́yàn 100. gbogbo lè ṣe ń jẹun ládùúgbò. gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ báyìí ẹ gbọ́ ṣé Ramadan pa so parẹ́ àbí ó parẹ́? Inshallah irọ́ ni o Ramadan ó parẹ́. Kí lẹ̀ rí wa tá a fi sọ pé Ramadan ó parẹ́? Ànábì sallallahu alaihi wasallam nínú Sahihul Bukhari hadithi Abi Hurairah yìí náà ni a rí eléyìí nínú Sahihul Bukhari. Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé as-salawatul khamsi ìrun wákàtí márààrún táǹkì yẹn ìkíní sí kejì ìkejì sí kẹta ìkẹta sí kẹrin ìkẹrin sí karùn wal jumu'atu ila al jumu'ati jímà kìíní sí jímà kejì lọ́sọ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ibi àwa ń lọ gangan rèé o wa Ramadanu ila Ramadan àwẹ̀ Ramadan ọdún kan sọ́dún míì kí ni Ànábì ní mukaffiratun lima baynahunna. Allahu akbar. So gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí Ọlọ́run ọba lékè ọlá máa ń lò ní sábàbí láti lè fi pa ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀ béèyàn bá sì gbà kan tán láàrin ọdún kan tí Ramadan ti lọ kí mi ò tó déhùn láàrin irun kan sí irun kan láàrin irun kan sí irun kejì Ọlọ́run ọba lékè ọlá ń máa lò ní sábàbí láti lè fi pa àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ láàrin Ọlọ́run máa fi parẹ́. Níbi àdíìtì kan Ànábì sọ yìí pé kódà téèyàn bá ti sàlùwàlá tán tó bá ní la ilaha illallah Muhammadu Rasul àwọn àdìkárù táwọn sí lẹ́yìn gbàtà bá sàlùwàlá Ànábì ní ẹ̀ṣẹ̀ rí ó jáde gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátápátá yóò dé adé kúrò lára kódà bí ń bẹ lábẹ́ ìkànnà rẹ̀ báyìí sallallahu alaihi wasallam. Tí irun nu wal jumu'atu ila al jumu'ati irun jímọ̀ tá a kí lọ́sẹ̀ tó lọ àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ láti jímọ̀ tó lọ́hùn téèdì jímọ̀ òní lápẹẹrẹ ní ìsinyìí tá a bá ìsìlẹ̀ kí jímọ̀ òní báyìí gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ látọ̀ṣẹ̀ tó lọ́hùn
ọlọ́run ọba àlékè ọlá ti gbọ̀nù. Allahu akbar. wa Ramadanu ila Ramadan àwẹ̀ ọdún tó lọ tá a gbà tán tá a gbà dáadáa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a wá ṣẹ̀ látìgbà tí àwẹ̀ tí ó ti tán tí wá di ọdún eléyìí tá a bẹ̀rẹ̀ lónìí bá ṣe bẹ̀rẹ̀ tòní yìí náà gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ láàrin ọlọ́run ọba àlékè ọlá yóò lo eléyìí náà yóò fi fọ̀ mọ́. Allahu akbar. Ànábì wa sọ yìí pé níbi rìwáyà mi Ànábì ní majituni batil kaba'ir lódiwọ̀n àgbà tí sallallahu alayhi wa sallam àwọn nǹkan tá a sọ yìí pé ọlọ́run máa lọ sábàbí láti lè fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí tí wọ́n máa ba owó ẹ̀ṣẹ̀ wọn dànù báyìí Ànábì ní majituni batil kaba'ir yóò máa gbọ̀nù lódiwọ̀n àgbà tí ọba jìnnà sí àwọn ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ ni o tó túmọ̀ sí yìí pé ìwọ tó ń pa àyàn jayé Ramadan kò pẹ̀sẹ̀ rẹ́rẹ́ àfi kó o túbá kó o sì ṣàtúnṣe láàrin àwọn ẹni tó pa eléyìí ọ̀rọ̀ kan ni lẹ́kṣọ̀ kan ni tá a máa padà bẹ́ẹ̀ nígbà míì. ìwọ tó ń talẹ̀ méjì tó ń talẹ̀ kan fẹ́yàn 100 gbogbo ẹ̀tọ́ wọn ti ń bẹ lọ́wọ́ rẹ Ramadan ó parẹ́ o àfi kó lọ fún kálukú nílẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. bákan náà ìwọ tó já sí pé ó ń ṣìnà ni ọ́ kàbáyìrì ẹ̀ṣẹ̀ náà ni o ẹ̀ṣẹ̀ ńlá ni o ìtí ọ̀tàn òní yí pé túbá kúrò ń bi ṣìnà má ṣe ṣìnà mọ́ Ramadan kò parẹ́ o. bákan náà ìwọ tó ń mutí tó ń jalè gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí Ramadan ò parẹ́ rárá nítorí parẹ́ òun náà ní pé túbá kúrò ń bi àwọn ẹ̀ṣẹ̀ yìí má ṣe mọ́ kó o sì má padà débẹ̀ mọ́. tí ń fa burú kan alájọgbé rẹ ìwọ tó sì ń fa burú kan alájọgbé rẹ túbá kúrò ń bẹ̀ ní o Ramadan kò parẹ́ o. àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó jẹ́ kàbáyìrì ẹ̀ṣẹ̀ Ramadan ò parẹ́ o so n tí ó parẹ́ òun ní pé kó o túbá kúrò ń bi àwọn ẹ̀ṣẹ̀ náà kí kó o má padà dé ibẹ̀ mọ́ ìgbà yẹn ló tó ráforíjìn gbàtọ́ ọba yìí ti lè túbá kúrò ń bẹ̀ Ramadan kò sí nǹkan kan tí Ramadan ó ṣe kúrò ń bi ẹ̀ṣẹ̀ yẹn. níparí Ọlọ́hun Ọba àlékè ọlá ìmọ̀ ń lo Ramadan ìmọ̀ ń lò ń sábàbí láti lè fi gba àdúrà yẹn. Ànábì sallallahu alayhi wa sallam Allahumma salli ala Muhammad wa ala nínú Sunanu Tirmidhi nínú hadithi Abi Hurairah náà ni Ànábì ní thalathun àwọn mẹ́ta kan bẹ tó já sí pé hakun ala Allah Ọlọ́hun Ọba àlékè ọlá ó ṣe lọ́ranyàn fúnra rẹ̀ alla yarudda lahum da'wa. Allahu akbar. wípé tí wọ́n bá ti ṣàdúà òun Ọlọ́hun Ọba àlékè ọlá kò ní kọ́ tí ikún sí bó ti àyè pé kò sì tí ikún fọlọ́hun. àtúnṣe Ọlọ́hun ò ní dádúà ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́hun ò ní dádúà wọn padà. ká lò bá wọn. so ẹ̀jẹ̀ á lò bá wọn. Ànábì wa sọ mẹ́tẹ̀ẹ̀ta Ànábì ní asọ imu ibi à ń lọ gangan ata yuftir ẹ̀ ń bá gbáwẹ̀ gbogbo àdúrà tí bá ń ṣe lásìkò ìgbà tí fi ń gbáwẹ̀ Ọlọ́hun Ọba àlékè ọlá yóò máa gba àdúrà náà ata yuftir títí tí yóò fi túnú kúrò ń bí àwẹ̀ yẹn. wal mazlumu ẹ̀ ń tà àṣàbòsí sí ẹ̀ńtà àṣàbòsí sí eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ gan o bàbá aláṣọ tọmọ bó ṣe é dín alábòsí ìyó ráìsì ìyó ní ẹ̀wà ìyó gàrí onírànràn kóńgò alágolo méje nǹkan gbogbo ẹ̀ pátápátá ẹ̀ ń ṣàbòsí àwọn èèyàn tí ń rà ní o Ọlọ́run sọ pé irú ẹni báyìí tẹ́ ẹ ṣàbòsí sí tọ́ba ìṣépè fún yín èpè rẹ̀ yóò ṣẹ o ìpè rẹ̀ yóò ṣẹ o ìpè rẹ̀ yóò sì máa ṣẹ títí Ọlọ́hun Ọba àlékè ló fi ránṣẹ́ lórí yín ntọ́ parí rẹ̀ ní pé wal musafiru hatta yarji ẹ̀ ń tọ́ lọ rìn àjò tó rìn ìrìn àjò títọ́ lọ́hùn lórí títọ́ lọ́hùn gbogbo àdúrà tí bá ń ṣe lórí ìrìn àjò náà Ọlọ́hun Ọba àlékè ọlá yóò máa gbà títí tí yóò fi padà sí ilé rẹ̀. so eléyìí ni ìwọ̀nba èyí tí àsìkò wa tí ó gbà wá mọ́ abẹ́ Ọlọ́hun Ọba àlékè ọlá bí a ti sọmọ yìí Ọlọ́run mọ́sá àjá ní àgbọ́yé rẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa tá a sọ àti àwa tá a gbọ́ Ọlọ́run mọ́sá ní ìbàlẹ́jọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ọlájínwó sọ Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin. ọpẹ́ ni fún Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá fún àwọn àfáwà tí a gbé wá lónìí Ọlọ́run Ọba ní san yín lẹ́san lóore o Ọlọ́run ní dún wà ní ládàá o taqabbalallahu minna wa minkum salihal a'mal wa kullu 'amin wa antum bi khair. inshallah rahman kó tó dìgbà míì táàtún máa gbé àwọn ògùnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ọ̀gbìn nídìí mà nínú òfin ṣẹ̀ríà wa yìí táàtún máa gbé wọn wá sórí tífì wa yìí Al-Istiqama TV ní a fi ń kí yín wípé wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. wa alaikumus salam.